Hello. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá wà, tí ẹ ti ń wò wá, tí ẹ ti ń gbọ́ wá. Lónìí lórí ètò wa, èdè àti àṣà Yorùbá. Òun la tún délé ní ta fẹ́ sọ̀rọ̀ nípa aṣọ òkè, tí a mọ̀ sí aṣọ òkè tàbí aṣọ òfì. Níbo la ti ń lo aṣọ òfì? Àwọn wo ló ń lo aṣọ òfì? Níbo ni wọ́n ti ń ṣe aṣọ òfì? Kí ni àwọn nǹkan tí wọ́n fi ń ṣe aṣọ òfì? Àti pé pàápàá jùlọ àwọn nǹkan wo la fi ń aṣọ òfì ṣe? Kí ni ìwúlò aṣọ òfì ní àwùjọ wa, àwa tí a jẹ́ Yorùbá? Ní ayé òde òní, Yorùbá nìkan kọ́ ló ń lo aṣọ òfì o. Àwọn ẹ̀yà oríṣiríṣi àwọn náà ti ń lo aṣọ òfì yìí fún nǹkan ní oríṣiríṣi tí wọ́n ń ṣe. Today, we are going to be talking about aṣọ òfì, or which we also call aṣọ òkè. This dressing is so much, how will I say, this is one of the dresses that we can't do without in Yoruba land. We make use of it for so many things. Okay, for different occasions. We discover not only Yoruba people that are using aṣọ òkè or aṣọ òfì, whichever one you call it. So many tribes are now using this dress. They use it for so many things nowadays. And today we will just want to show you just a few clips on how this aṣọ òfì is being made. Ìwúlò aṣọ òfì ó pọ̀ ní ọ̀nà oríṣiríṣi. Aṣọ òfì ó jẹ́ nǹkan tó gbayì ní àwùjọ tí àwọn èèyàn wa tí a máa ń lò pàápàá jùlọ nígbà ìyàwó ṣíṣe. Nígbà ìyàwó ṣíṣe, aṣọ òfì jẹ́ aṣọ kan pàtàkì tó ṣe kókó tí àwọn èèyàn tí a máa fi ń ṣe ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Ní ayé òde òní, àwọn èèyàn oríṣiríṣi pàápàá wọ́n ń lò fún ìnáwó oríṣiríṣi. Wọ́n fi ń ṣe ìkómọ, tí a bá ń ṣe àjọ̀dún tó ń ṣe nǹkan oríṣiríṣi, àwọn oníjó ìbílẹ̀, gbogbo àwọn nǹkan báyìí ni à ń fi aṣọ òfì ṣe. Wọ́n tiẹ̀ tún fi ń rán bàtà tí wọ́n fi ń wọ̀ lẹ́sẹ̀. Oríṣiríṣi nǹkan ni aṣọ òfì ó wúlò fún ní ayé òde òní. Láyé àtijọ́ pàápàá, tí a bá rí ọba, àwọn ọba ní ayé àtijọ́ àti ní ayé òde òní, aṣọ òfì jẹ́ aṣọ, ó wà ní ara àwọn aṣọ tí wọ́n máa ń wọ̀ fún ìjáde tàbí tí wọ́n bá ń ṣe ìwúyè. Àwọn ìwúlò aṣọ òfì lóríṣiríṣi òun ni eléyìí. Kí ni nǹkan tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe aṣọ òfì yìí? Kí ni àwọn nǹkan tó di nǹkan tí wọ́n ń lò tó jẹ́ pé kó tó di aṣọ òfì? Báwo ni wọ́n ṣe ń ṣe? Òun ni nǹkan ta ní ká sọ fún wa ní èní. Àwọn nǹkan tí wọ́n fi ń ṣe, ara èròjà rẹ̀ òun ni òwú. Òwú yìí ni wọ́n á ṣiṣẹ́ lé lórí. Òun ni wọ́n máa ń sọ di nǹkan oríṣiríṣi. Ṣùgbọ́n nínú àwòrán ẹ máa rí bí wọ́n ṣe ń sọ di aṣọ òkè. A ní ká sọ fún àwọn èèyàn wa nílé ní èní pé àwọn ọmọ wa ká kọ́ wọn ní àwọn nǹkan ìwúlò wa, àwọn nǹkan tó jẹ́ pé àwọn ọmọ wa náà lè kọ́ ní, wọ́n á mọ nǹkan tí a nínú àṣà wa, àṣà Yorùbá
torí nínú àṣà Yorùbá aṣọ òfì ó ṣe pàtàkì, ó ṣe kókó láwùjọ wa. A lérò pé àwọn ọmọ wa nílé wọ́n ti kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn nínú bí a ṣe ń ṣe aṣọ òfì ní ilẹ̀ Yorùbá. Eléyìí á jẹ́ kí wọ́n mọ ìyìn aṣọ wa. Kò ń ṣe pé kí wọ́n kàn máa wọ aṣọ lásán tàbí kí wọ́n rí àwọn ènìyàn tó ń wọ̀, ṣùgbọ́n wọ́n á rí bí wọ́n akọni ká fi kékeré hàn wọ́n bí wọ́n ṣe ń ṣe aṣọ ní ilẹ̀ wa. Thank you very much. We hope that our viewers at home they are able to learn one thing or the other from this video. We just want to show our children. We want them to learn and to know how, or to have a little knowledge about how this dress is being made. Hope to see you next time. Thank you very much. Títí di ìgbà mìíràn, ó dìgbà kan náà. Ẹ ṣeun gan ni. Yorùbá tiwa ni, tiwa ni, tiwa ni. Yorùbá tiwa ni, ẹ jẹ́ ká jọ kọ́. Yorùbá tiwa ni, tiwa ni, tiwa ni. Yorùbá tiwa ni, ẹ jẹ́ ká jọ kọ́. Yorùbá tiwa ni, tiwa ni, tiwa ni. Yorùbá tiwa ni, ẹ jẹ́ ká jọ kọ́. Yorùbá tiwa ni, tiwa ni, tiwa ni. Yorùbá tiwa ni, ẹ jẹ́ ká jọ kọ́.